káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò lé oní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo mú àṣẹ́tì gbọ́yìn láti kùnà Jígí Alára. orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. ṣáájú ẹ̀gbọ́ pópó tó wà nínú ìròyìn yìí. ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní fásitì Ìbàdàn lórí ọ̀rọ̀ iná oníwákàtí 10. ọkùnrin kan gba ìdájọ́ ikú nígbà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 14 nítorí wọ́n gbẹ̀mí àwọn ìbejì. àwọn ènìyàn 14 pàdánù ẹ̀mí wọn tí àwọn 4 mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. wọ́n ti fi ẹ̀sùn kan ọlọ́pàá kan pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀dọ́mọbìnrin kan ní ìlú Èkó. kí tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Jígí Alára. Jígí Alára, ìkànnì ìlúmọ̀ọ́dúndún wá sẹ́. Ọdúnmọ̀ wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó ń lani lọ́yẹ̀ wá ń bẹ̀. Ọdúnmọ̀ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdúnmọ̀ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní fásitì Ìbàdàn lórí ọ̀rọ̀ iná oníwákàtí 10. ìwọ́de ń lọ lọ́wọ́ láàrin àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí bí wọ́n ṣe gbé ìlànà iná oníwákàtí 10 kan kalẹ̀ nínú ọgbà fásitì náà. ìròyìn tó jáde ní fásitì náà ló ní wákàtí 10 ni àwọn yóò fi máa tan iná ní ojúmọ́, èyí tó ti bẹ̀rẹ̀ ní àná ọjọ́ Ìṣẹ́gun Tuesday. ìwé tó jáde láti ọ̀dọ̀ ẹ̀ka tó ń rí sí àtúnṣe ọgbà náà tí adarí wọn onímọ̀ ẹ̀rọ OA Adétòlú buwọ́lù ní iná náà yóò wà láti aago 8 àárọ̀ sí aago 2 ọ̀sán, èyí tó jẹ́ wákàtí 6, tí ó sì tún wà láti aago 10 alẹ́ sí aago 2 òru, èyí tó jẹ́ wákàtí 4. ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ náà tí kò dárúkọ rẹ̀ ní ìwọ́de ti bẹ̀rẹ̀ láti ìrọ̀lẹ́ àná tí ó sì ti tẹ̀síwájú ní àárọ̀ tòní. ọkùnrin kan gba ìdájọ́ ikú nígbà tí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 14 nítorí wọ́n gbẹ̀mí àwọn ìbejì. ilé ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Àsàbà tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Delta ti dájọ́ ikú fún Onuwa Ejie àti ẹ̀wọ̀n ọdún 14 fún amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Nwanoze Uzor nítorí wọ́n gbìmọ̀pọ̀ gbẹ̀mí àwọn ọmọkùnrin ìbejì Chidalu àti Chigozie Agunobi. ilé ẹjọ́ náà lábẹ́ adájọ́ Onome Marshal Omukoro ló gbé ìdájọ́ náà kalẹ̀ lórí ikú àwọn ọmọ ọdún 2 ọ̀hún. àwọn ènìyàn 14 pàdánù ẹ̀mí wọn tí àwọn 4 mìíràn sì farapa níbi ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ Jigawa. iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Jigawa ti fìdí ikú èrò 14 àti àwọn 4 tó farapa múlẹ̀ níbi ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní ọjà Kanya ní ìpínlẹ̀ Jigawa. alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Lawan Adam fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun. ó ní ìjàmbá náà ló wáyé látàrí ẹrù àkójù àti eré àsápajúdé tí ọkọ̀ náà sá, tí ó sì ní wọ́n ti gbé àwọn tó farapa lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. àwọn tó pàdánù ẹ̀mí wọn ni wọ́n ti gbé lọ sí ilé ìgbókùúsí Kanya Baba Cottage Hospital. wọ́n ti fi ẹ̀sùn kan ọlọ́pàá kan pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọ̀dọ́mọbìnrin kan ní ìpínlẹ̀ Èkó. Lagos State Domestic and Sexual Violence Agency ti sọ̀rọ̀ ìdánilójú pé àwọn tí ń mójútó ẹ̀sùn ọlọ́pàá tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ ọdún 17. ẹni tó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà ní inú àgọ́ ọlọ́pàá Ògùdù ní agbègbè Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fipá bá òun ní àjọṣepọ̀ lẹ́yìn tí ọlọ́pàá náà mú dá òun lójú pé òun yóò bá òun gba ẹ̀rọ ìléwọ́ òun tí wọ́n jí lọ. ìyá ọmọbìnrin náà Arámidé Olúpọ̀nà
ló sọ èyí ní ọjọ́ Ẹtì Friday pé àwọn ọlọ́pàá ní àgọ́ náà fẹ́ da ojú ọ̀rọ̀ náà rú mọ́ àwọn lọ́wọ́. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú agbẹnusọ fún àjọ Domestic and Sexual Violence Agency Lọlá Vivo Adeniyi ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní àwọn ti mú dá àwọn ènìyàn lójú pé àwọn ti tẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà tí ó sì ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀sùn ọ̀hún. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyi ní àwọn ti mú ọlọ́pàá tí ọ̀rọ̀ náà kàn sí àgọ́ àwọn fún iṣẹ́ ìwádìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣewọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o.